adúpẹ́ fọ́lọ́run adúpẹ́ fún bàbá wa Ṣọ̀ún tilẹ̀ t'Ògbómọ̀ṣọ́ tí wọ́n jẹ́ ká mọ̀ pé àjọṣepọ̀ ìrẹ́pọ̀ òun ló dára jù ọlọ́kọ̀ọ́bọ̀ abu ẹ̀wá náà lẹ́nu gbogbo àṣàláfíà ara àlékún dáadáa àlékún gbígbàdúrà àlékún ẹ̀mí gbogbo nǹkan ọlọ́kọ̀ọ́bọ̀ àṣẹ fún wọn àtàwọn àti gbogbo àwọn tí wọ́n ń kún wọn lọ́wọ́ lórí ìdàgbàsókè ìlú ọlọ́kọ̀ọ́bọ̀ akọ́ àwọn náà lọ́wọ́. Àmín. ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn Islam ẹ̀sìn kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìdẹ́kọ̀ òní bàjẹ́ ńbẹ̀. ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn Islam ẹ̀sìn kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìdẹ́kọ̀ òní bàjẹ́ ńbẹ̀. ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn Islam ẹ̀sìn kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ìdẹ́kọ̀ òní bàjẹ́ ńbẹ̀. àsìlera burú gbogbo àwọn tí wọ́n ń ṣagbátẹrù ètò yìí látòrí àwọn Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Atọ́rọ̀kẹ́ ti gafan Nabi Muhammad sallallahu alaihi wasallam. Ike Allah azza wa jal. Atọ́rọ̀ alì jẹta rẹ̀ kuma bá Nabi Muhammad, kuma bá mara rẹ̀ kuma bá masu sahaba rẹ̀. Ya ma yawa nínú Islam, orí suna Nabi Muhammad sallallahu alaihi wasallam akira wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am gẹ́gẹ́ bá ti máa sọ, ìpinnu dára tẹ́lẹ̀ ṣe fún wa. Wọ́n ní pé àwọn ọ̀rọ̀ olóyè bí èyí tá ń sọ yìí láti fi ṣàlàyé ẹ̀sìn Allahu azza wa jal bó ti yẹ bẹ́ẹ̀ dẹ̀ ni láti fi já sí pé kámíyà kí wọ́n mọ òótọ́ yàtọ̀ sí irọ́ kí wọ́n sì mọ òdodo yàtọ̀ sí ìrújú. Ẹ má ṣe máa bá wa tànká kẹsì máa bá wa ṣe rẹ̀. Barakallahu fikum. Gbogbo ara gbọ́ ohun tí ìmáàmù ààfin ọba oyè so ìmáàmù yìí tí ọba yàn nílùú Ògbómọ̀ṣọ́, that is ìmáàmù tí ọba Ghandi ti sìn tí wọ́n yàn nílùú Ògbómọ̀ṣọ́. So tá a sì tún lè sọ pé so ìmáàmù àwọn rọ́bítọ̀ a lè sọ pé ìmáàmù àwọn rọ́bítọ̀ bákan náà. Gbogbo alágbọ́n tí àfa sọ àbí Allahu azza wa jal kí ó jọ kó dákun irú àwọn tó ń bá rí báyìí àbí Allah bẹ́ẹ̀ dá kó má ṣàbá wa tọ́ ẹ̀sìn wọn sójú ọ̀nà, kó má ṣàbá wa fi tí ń jẹ́ ojúlówó ẹ̀sìn rẹ̀ kó má ṣàbá wa fi yé wọn. So kò sí kírù rẹ̀ má ṣẹlẹ̀, kò sí kírù rẹ̀ má ṣẹlẹ̀. So ìdí nu tó fi já sí wípé ẹni tó bá jẹ́ àfa ó gbọ́dọ̀ ṣọ́ra láti já sí wípé kí wọ́n mú òun sábíà láti máa darí òun bó ti wù, àìjẹ́bẹ̀ èèyàn ó ṣe kíni èèyàn ó sọnù. So ọ̀rọ̀ tí ìmáàmù ààfin yìí sọ ọ̀rọ̀ tó burú gbà ni, ọ̀rọ̀ tó léwu gbà ni. Oyè yàtọ̀ sí pé wọ́n wà níbi carnival tó já sí wípé àti àwọn ẹlẹ́bọ àtàwọn kèfèrí kristẹni so gbogbo wọn ni wọ́n pè síbẹ̀. Oyè ọ̀rọ̀ tí wọ́n tún wá sọ yun ó tún wá léwu ju ìlọ kóra pọ̀ pẹ̀lú wọn láti máa ṣe kíni láti máa ṣe nǹkan yẹn lọ. Òun náà ni gbólóhùn yìí pé àti ìsìláàmù àti ìṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì pé kò sí èyíkéyìí tí ó bàjẹ́ ń bẹ o, pé ìkọ̀ọ̀kan wọn ò ní bàjẹ́ o. Bàbá ńlá sọ kó sọ̀rọ̀ ni. So kìrìsìtẹ́nì ìbàjẹ́ ni, ó tiẹ̀ ti bàjẹ́. So oyè ìbàjẹ́ gidigidi gan ni. So àṣìṣe tó ń pè ní ìṣẹ̀ṣe ìbàjẹ́ tó tóbi ni. Wallahi ìsìláàmù nìkan lẹ̀sìn, ìsìláàmù nìkan ni ẹ̀sìn tí Allah bẹ́ẹ̀ dàgbà. Tó bá ti yẹ lẹ́yìn ìsìláàmù ìbàjẹ́ ni àtàbúrò ni. Allah bẹ́ẹ̀ dà sọ fún ní Qur'anul Karim pé so al-yawma akmaltu lakum dinakum, òní yìí mo ti pé ìsìláàmù fún yín. Wa atmamtu alaykum ni'mati, mo sì ti parí ìdẹ̀ra mi lẹ́yìn lórí. Wa raditu lakum al-islam dina, mo sì yọ́nú sí ìsìláàmù lẹ́sìn fún yín. Ẹ̀sìn tí Allah bẹ́ẹ̀ dà yọ́nú fún wa pé ká ṣe ní gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dá Ádámà, gẹ́gẹ́ bí ẹ̀dá tó ṣe kíni tó dá wa. Bákan náà Allah bẹ́ẹ̀ dà sọ pé wa man yabtaghi ghayra al-islam dina, ẹni tó bá fi lè mú tó bá sì lè wá nǹkan mí yàtọ̀ sí ìsìláàmù lẹ́sìn tí ó máa ṣe falan yuqbala minhu, àní gbà lọ́wọ́ ẹ̀ láyé lálkìyàmà. Oyè wa huwa fil akhirati minal khasirin, yóò sì wà nínú àwọn ẹni òfò ẹni àdánù jọ́gbìn lálkìyàmà. Kí Allah bẹ́ẹ̀ dà má fi wá sínú wọn. So bákan náà annabi sallallahu alaihi wa alihi wa sallam nínú hadithu tí Thawban tó gbà wá radiyallahu anhu ibanu salamu sọ pé inna Allaha, dájú Allahu azza wa jal zawali al-ardo, Allah bẹ́ẹ̀ dà ó ká ilẹ̀ fún mi. Fara'aytu mashariqaha wa magharibaha, mo wá rí western part of the world, mo wá rí eastern part of the world. Ọ̀nà sọ́dọ̀ mo wá sọ pé wa inna ummati sayablughu mulkuha ma zuwiya li minha, pé ọlá àwọn al-umma mi, ìjẹ́ ọlọ́lá, ìdarí, so ìborí
títa umma mi yóò kárí gbogbo, yóò sì dé gbogbo bí tálọ́bẹ̀ ẹ̀dá tó kákò fún mi nínú ilẹ̀ tí mo ṣe kíni tí mo rí. Oye, tí mo ṣe kíni tí mo rí. Oye báyìí, eléyìí ń kọ́nfẹ́mù ọ̀rọ̀ allọ́bẹ̀ ẹ̀dá tálọ́bẹ̀ ẹ̀dá sọ́nà nínú Qur'an al-Karim. Ipe wala tahinu wala tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. Ẹ̀yin olùgbàgbọ́ òdodo, ẹ má ṣe kómẹlẹ́, ẹ má ṣe bànújẹ́. Ẹ̀yin gangan ni ẹ borí, ẹ̀yin gangan ni ẹ jẹ́ alágbára. Oye, tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo, tẹ́ bá nígbàgbọ́ nínú allọ́bẹ̀ ẹ̀dá lódodo. So èyàn gbọ́dọ̀ nírú gbàgbọ́ yìí tí ìmáàmù ààfin yìí ní, ìmáàmù rọ́bítọ̀ yìí ní. Oye, kéèyàn wá wà náà àwọn tálọ́bẹ̀ ẹ̀dá ń sọ pé wa antumul a'laun. Oye, nítorí tí ẹ̀sìn àwọn Nasara àti ẹ̀sìn àwọn àṣìṣe tó bá borí, tí Ìsìláàmù náà borí, bó ni Ìsìláàmù ṣe fẹ́ borí, bó ni àwọn Mùsùlùmí ṣe fẹ́ jẹ gàba lórí èyíkéyìí àwọn ẹni tó bá ń ṣe nǹkan míì, tó bá ń ṣe nǹkan míì yàtọ̀ sí Islam, tó bá sì ń ṣe nǹkan míì yàtọ̀ sọ́ba dẹ́dà. So kò sí. Oye,